ẹ̀yin tèmi gbogbo lásìgbò tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà yìí ó mà wá tojú sú ni o pàápàá jùlọ lórí ọ̀rọ̀ bandits àti àwọn ẹlẹ́sìn mùsùlùmí yìí èyí ló fà á tí TJ Bombe fi bọ́ síta o lórí ọ̀rọ̀ Koko Zaria tó ní Koko Zaria lọ sórí platform àwọn oníṣẹ̀ṣe tó bẹ̀rẹ̀ sí ní tàbùkù bá àwọn mùsùlùmí tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí wọn wípé ẹ̀yin ṣe ọdún iléyá ẹ̀yin ṣe ọdún tí ẹ̀dẹ̀ mọ̀ wípé àwọn ọmọ kan wà ní inú igbó tí wọ́n ń jìyà àmọ́ ṣe lẹ́yìn ṣe kí ni ẹ̀ ń pa ẹran ẹ̀ ń ṣe ọdún ẹ̀ ń ṣe yàlàyè lò bó ṣe wọ̀nyí bíi pé ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà yìí bíi pé kò kàn yín bíi pé ṣẹ́yìn ò mọ̀ wípé àwọn ẹlẹ́sìn mùsùlùmí àwọn ló ní ọwọ́ nínú ọ̀rọ̀ bandit yìí ni èyí ló wà fà tí TJ Bombe fi sọ wípé irú ọ̀rọ̀ burúkú wo ni Koko Zaria ń sọ yìí wípé ṣé ó mọ̀ wípé Koko Zaria àmọ́ sí wòlíì àmọ́ sí aláàfáà National Union òun láti mọ̀ ẹ́ wípé àwọn tó yẹ kó o bá wí gangan ò bá wọn wí àwọn aṣáájú Tinubu àwọn tó wà nínú ètò ìṣèlú orílẹ̀-èdè yìí ò bá wọn wí ò kọjú ọ̀rọ̀ rẹ sí wọn nítorí pé kí ni òun jẹ lábẹ́ wọn òun mu lábẹ́ wọn ó wá ń kọjú ọ̀rọ̀ sí àwọn mùsùlùmí tó jẹ́ wípé wọ́n ní agbára àmọ́ wọn ní agbára láti ṣe nǹkan kan lórí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí wípé agbára táwọn ènìyàn ìwọ̀nyí ní agbára láti fi oúnjẹ sórí tábìlì ara wọn ni o àmọ́ àwọn tó yẹ kó o kọjú ò kọjú sí wọn àwọn tó yẹ kó darí ọ̀rọ̀ kan ò darí ọ̀rọ̀ kan wípé kí Koko Zaria kó ṣọ́ ara ẹ̀ o pàápàá jùlọ mẹ́nubà Alhaji Sego pípẹ́ Alhaji Sego ẹ̀wọ̀n ní Koko Zaria gidigidi torí pé kí ni ohun tó fẹ́ fà yìí agbára ò nílẹ̀ ka tán o agbára ò nílẹ̀ ka rárá o tí òun bá wọ ṣòkòtò kan náà lórí ọ̀rọ̀ yìí pé ṣé àwọn jẹ̀bi lórí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ ni torí pé kí ni nígbà táwọn ìjọba wa tí wọ́n gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí ṣé àwọn táwọn ò tiẹ̀ lágbára kankan àbí táwọn ò tiẹ̀ lẹ́nu ọ̀rọ̀ rárá làwọn fẹ́ wá gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí wípé ọ̀rọ̀ tí Koko Zaria ń sọ lórí platform àwọn oníṣẹ̀ṣe wípé ó kọjá agbára ẹ̀ ó kọjá ẹnu ẹ̀ pátápátá ẹ wò ẹ jẹ́ ká gbọ́rọ̀ náà lẹ́nu TJ Bombe níbi tó ti ń sọ ọ̀rọ̀ náà tó ti ń ki Koko Zaria nílò pé kó tọwọ́ ọmọ rẹ̀ bá ṣọ o kó dọ̀rọ̀ adúró lẹ́gbẹ́ union ẹ̀ wípé ẹgbẹ́ union ọ̀hún gan tó ń ṣe a gbọ́ ní orílẹ̀-èdè mìíràn wípé union kan wà ní àmọ́ torí ìdìbàjẹ́ àti àwọn òjẹ̀lú tó wà nílùú nàìjíríà èyí ló fà á tí gbogbo àwọn ìranù wọ̀nyí fi wà lórílẹ̀-èdè wa wípé ṣáyẹn ò mọ̀ wípé gbogbo union tí wọ́n dá sílẹ̀ yìí òun ló fà á tí owó mọ́tò fi wọ́n lórílẹ̀-èdè nàìjíríà wa ẹ wo ọ̀rọ̀ pọ̀ láti ẹnu TJ Bombe o ẹ jẹ́ ká jọ gbọ́ ọ̀rọ̀ náà. mú kí gbogbo ẹ̀yàn ọmọ mùsùlùmí pátá ẹ kú àṣekù ọdún lágbára ọlọ́run àwa tá a ṣọdún ìlà máa ṣọdún tó ń bọ̀ gbogbo àwọn tó wá jáde tínú ń bí lórí pa aṣọdún náà gbogbo wọn máa fokùn so ni ògo bá jẹ́ tọlọ́run gbogbo ẹ tó ń gbéyàwó ọmọ nínú ẹbí wọn tó ń gbé wọn ṣépè tó jọ́ ọmọbìnrin yẹn òun ló máa parun tìrantìran gbogbo ẹ̀yin tẹ wá ní tẹ wòra ń bí alágbára náà tó tọrọ sí lẹ́nu yín láti sọ pé kí lẹ́nu yìí jáde tó ṣerú eléyìí fún tó jẹ́ pé inú yín dùn ẹ̀yin nìyẹn ọlọ́run nìyẹn ọlọ́run á tó ju kò bànújẹ́ sílẹ̀ yìí náà torí pé jẹ́jẹ́ aláṣọdún àyáwó lọ́wọ́ yín ẹ máa tẹ gbẹ́ran fún ẹ máa tẹ fún lówó àní tọrọ àdẹ̀ ní tọrọ láéláyé àní bọ́ sórí platform ká máa tọrọ owó lọ́wọ́ yín ọlọ́run ní ṣe tiwa bẹ́ẹ̀ bàbá kọ́lé tààrà mọ́tò àwa náà yà ń jẹun gbogbo ẹni tó gbé ṣe láyé tó yá 40 million tó fi kọ́ ọ̀tẹ́ẹ̀lì tó fi ṣe gbogbo ẹ̀ ó máa padà jùlẹ̀ ìjọ kan náà ni sọ gbogbo ẹ̀ sórí ni ṣe rí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ìjà ń bọ̀ kò tí ì dé ṣùgbọ́n mò ń expect láti gbọ́rọ̀ lẹ́nu àwọn National Union láti jọ èmi rí anybody kó sọ̀rọ̀ mùsùlùmí pọ̀ nínú National Union náà mùsùlùmí pọ̀ olórí wọn lọ́jọ́ tẹ́lẹ̀ Alhaji Bisa Sego ṣebí mùsùlùmí ni ṣùgbọ́n gbogbo yín tẹ́ jẹ́ mùsùlùmí mi ò mọ tó dé tẹ́ ẹ̀ pé Koko Zaria sẹ́yìn lórí bó ṣe ń fi àwa mùsùlùmí pa tó ń bú wa tó ń lọ sórí platform àwọn oníṣẹ̀ṣe tó ń gbé wa ṣépè tó ń jẹ oríṣiríṣi ṣé gbogbo aláṣẹ ni tó bá ní àfà tó wọn àtẹjọ ṣẹra wọn kọjọ máa tápọ̀ ara wọn ṣàjọ bí wá lé kan náà ilé ọ̀tọ̀ọ̀tọ̀ ni tó bá lọ àwọn léegun lé títa wọn nígbà tí ò ségun lé mi ṣé lọ́dọ̀ ṣe wọ́n bá ṣèjẹ̀jẹ̀ ni bí ó dẹ̀ ṣe wà lọ́dọ̀ mi ló wà lọ́dọ̀ ẹlòmí ṣáwọn tí ò ní egun lé wọn tí wọn ò ṣe ṣọ̀gbó tí wọn ò bọ́yá tí wọn ò bọ́ kọ́kọ́ lé wọn ṣé àwọn fẹ́ lọ ámígùn mọ́lé onílé ni kọ́ lọ́ máa bá wọn bọ́ ṣọ̀gbó ẹ rorí yín náà ṣùgbọ́n ẹ ní rorí yín torí pé inú bàjẹ́ lẹ ti ń jẹ bàjẹ́ lẹ ti ń mu yes níjọ́ tó ti bí tẹ́ ti dàgbà tẹ́ ti ń ṣẹ̀mí lẹ́kọ̀ọ́ yìí nínú ìbàjẹ́ ló ti ń jẹ
nínú ìbàjẹ́ lẹ ti ń mu ṣùgbọ́n Ọlọ́run fàṣírí yín hàn ló jẹ́ kó máa rí bẹ́ẹ̀ Ọlọ́run fàṣírí yín hàn ṣùgbọ́n bí táwọn bọ́rọ̀ lọ yìí àá tó máa tú gbogbo ẹ̀ síta fúnra wa mi ò tí ì dé Koko Zaria ṣé àáfàá kan wà Nàìjíríà yìí ṣé mùsùlùmí kan wà nílẹ̀ tó lágbára jọ Ọlọ́run lọ kò sí ṣé mùsùlùmí kan wà Nàìjíríà yìí ṣé àáfàá kan wà Nàìjíríà yìí tó lágbára ìjọba lọ ìjọba ló tún tẹ̀ lọ́lọ́run tí wọ́n bá ní wọ́n pààyàn bì kan tí ìjọba bá di alágbára síbẹ̀ tí wọ́n lọ kó gbogbo wọn kò sí àáfàá mú fún ti Ìwó mú fún ti ibìkan o mú fún ti Amẹ́ríkà o kò lẹ́nu láti sọ pé kọfẹ́ nìyẹn lẹ̀ kí ló wá kọ́ àwọn mùsùlùmí bẹ̀ ṣùgbọ́n torí pé òun jẹ lọ́dà gọ́ọ̀mẹ̀ntì ìkọ́tẹ́ yìí ṣe gọ́ọ̀mẹ̀ntì àpòfò yín ló fi jẹ́ pé o ò lè bájọba wí àwa mùsùlùmí ló ń bá wí èmi ò ní bọ́ta kémi máa bú president Bọ́lá Ahmed Tinubu ṣùgbọ́n àwọn náà láyé máa sọ fún ṣùgbọ́n torí pé gbogbo ẹ̀yin tẹ̀ ẹ́ kóra ń jọ ẹ̀gọ̀ ìwọ Koko Zaria ò dẹ̀ ẹ̀gọ̀ ó mọ tó ń ṣe ó mọ̀ wípé ọ̀nà àti jẹ àti mú ti tiẹ̀ ló wà nínú ìjọba tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí o ò ní lè sọ̀rọ̀ síbẹ̀ àwọn tí wọn ò nápá tí wọ́n lápá tí ò wúlò tí wọ́n lágbára tí ò wúlò agbára wọn ni pé kọ́ fi ṣiṣẹ́ kọ́ jẹun fúnra wọn wúwo agbára wọn ni kọ́ fi ṣiṣẹ́ kọ́ bóyá ọkọ́ bọ́mọ wọn àwọn ló ń bájà wa ló ń bájà ṣé èmi lágbára láti sọ pé ẹ lọ mú lágbájá wa ṣé mo ní agbára láti sọ pé ẹ lọ ti tàbẹ̀jù mọ́lé èmi tá a bá dé séjọ́ tẹ́gbà tí wọ́n bá jà káti ẹ̀ ní mo lóòjù lọ́jọ́ kò wá síbẹ̀ ṣùgbọ́n máa dájọ́ fún wa níṣọ́ máa pa ni tíjọba bá wá sọ wípé àwọn kan pa wọ́n nínú igbó wọ́n kó àwọn èèyàn ẹ lọ kó gbogbo wọn wá ṣé èmi àti àbáfà kan wà ní ayé tó lágbára láti sọ pé kíjọba má ṣe bẹ́ẹ̀ ìjọba ò má ṣe bẹ́ẹ̀ ìjọba àmọ́ àníkọ́ lọ kó èèyàn nínú igbó ìjọba wọ́n tún ní olórí aláàbò fún wa nílùú yìí ó sọ pé ọmọ ìlú làwọn tó ń pa wáyìí wọ́n lè fún wọn ní second chance wọ́n bá mú wọn ṣé àwọn tó ń pààyàn ṣé wọ́n fún ẹni tó padà ní second chance ẹ̀yin ò rórí débẹ̀ tẹ́ ẹ̀ bá tiẹ̀ lọ sùkúù sọpọlọ lórí gbogbo yín láti wí pé àwa Yorùbá kọ́ là ń pa àwa mùsùlùmí Yorùbá kọ́ là ń pààyàn ìjọba ló ní kó máa pa wá torí wọ́n ní ẹ̀tọ́ láti ṣe ohun tó yẹ kó ṣe tó bá nílé bàbá ẹni tíjọba bá lọ́wọ́ fẹ́ gbà ọ̀nà wo ló fẹ́ gbà yọ sí ta ló fẹ́ sọ pé kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n mú fún tí ìwọ ló di gìtá yín kíkọ́ ló di gìtá yín lọ́dọ̀ gbogbo yín Alhaji Mustapha Sego àti gbogbo mùsùlùmí union ẹ bá Koko Zaria sọ̀rọ̀ ẹ bá Koko Zaria sọ̀rọ̀ a máa tó wọnú ara wa kó yẹ máa fà wá mùsùlùmí pamọ́ lórí platform àwọn oníṣẹ̀jì òun ò ṣe babaláwo kò ń ṣe wòlíì o nígbà tá a máa mọ union la mọ̀ sí o ó wá darapọ̀ mọ́ àwọn yẹn láti lè jẹ́ kó máa tákù àwa wàláì èmi náà ti jáde fún wàláì mo ti jáde fún Koko Zaria lórí bó ṣe bá a pé àmọ́ jáde fún tó bá lágbára àwa náà lágbára bó ṣe lápára lápá o bó ṣe lẹ́sẹ̀ làwa náà lẹ́sẹ̀ bó ṣe lẹ́nu Ọlọ́run fún àwa náà lẹ́nu o lè lówó jù mí lọ kò ní mí nì ṣùgbọ́n wàláì mo fọlọ́ọ̀ bá búra bó ṣe mọ̀yàn ni mo ṣe mọ̀yàn kò jù bẹ́ẹ̀ lọ Koko Zaria Alhaji Mustapha Sego ẹ bá Koko Zaria sọ̀rọ̀ o ẹ bá Koko Zaria sọ̀rọ̀ o ẹ bá Koko Zaria sọ̀rọ̀ bí o tí ì dé èmi ti ṣe fídíò tó bá put me wrong kó ṣe fídíò fún mi tàbí kiri lórí platform àwọn oníṣẹ̀ṣe àwájọ wọnú ẹ̀ bóyá iṣẹ́ tóun náà dì mú bóyá iṣẹ́ tó pọ́n wálé bóyá iṣẹ́ tó ní contribution tó dá Nàìjíríà níṣẹ́ tó ṣe tó fi lówó a sọ torí kẹ lọ gbogbo àgbáyé kò síbi tí national union wà o ara corruption wa ló jẹ́ kó introduce national union àwọn adé accept torí ìjọba fọwọ́ sí
ṣùgbọ́n corruption ló bá débẹ̀ tó o bá fẹ́ gbọ́ Koko Zaria kò gbọ́ ìwọ ló mọ́rọ̀ wá o torí pé kò síbi tí ẹdẹ tó wo mọ́tò kì í wọ́n bẹ̀ kò sí mọ́tò tó lè gbóṣòdì kọjá ó ní iye tó ń sọ lójúmọ́ bọ́ ṣe ń gbà rí o tí mọ́tò èèyàn 15 lè bó mọ́tò kan á rí o a máa tó máa tú di ara wa ta ni o Koko Zaria jáwọ́ lórí ọ̀rọ̀ Islam Koko Zaria yọwọ́ lórí ọ̀rọ̀ Islam kò jù bẹ́ẹ̀ lọ tó bá mọ̀ wípé ó bá gbóyà ó lẹ́nu ọ̀rọ̀ láti sọ̀rọ̀ Koko Zaria ó gbóyà bá bàbá Tinubu wí má bá wọn mufti wò wọn lágbára ṣe bá àwọn ẹbí àwọn ọ̀rẹ́ àwọn ẹbí ẹ gbogbo ìtẹ́jọ́ sọ ẹ̀ ti lálà ò ní fẹ́síkì ẹ̀yin ní fẹ́síkì ẹ dẹ̀ ní paracetamol ẹ ní gbogbo oògùn tákù bàbá wa Bọ́lá Ahmed Tinubu pé báwo ni wọ́n ṣe fún wa láàbò fi mufti wò lẹ̀ tí mufti tó bá sọ ọ̀rọ̀ tó jẹnu lọ ìjọba gbé tí ò sẹ́nìkan tó fẹ́ ṣe kọ́ tàbá aráàfáà tó sọ̀rọ̀ tó jẹnu lọ ìjọba gbé ájíyọ́ ẹ̀ níṣu Gúnmi máa rìn ó máa yan fada kọ́kọ́ máa ṣẹlẹ̀ òun máa ló lọ negotiate ó sọ sí yẹn torí pé bàbá wa ló wà bẹ́ẹ̀ èyí dẹ̀ rí kọ̀ọ̀kan pọ́lá lábẹ́ bàbá ó lè sáwà fún àwa mùsùlùmí fẹ́ máa pa Koko Zaria wàláhì mi ti dúró tán báyìí ibi tá a bá jọ bára wa dé a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ó dàbọ̀. ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn o kò tí wàá tán síbẹ̀ o kí wọ́n láwọn ènìyàn sọ nínú comment section ẹ jẹ́ ká jọ wọnú comment section ká gbóhùn táwọn ènìyàn sọ níbẹ̀. Shai for real sọ wípé ọmọ ẹran ni Koko Zaria yẹn ìyálòde Àdùkẹ́ special sọ wípé you are perfectly right ẹ̀gbọ́n mi. Sego fabric sọ wípé baba think well Koko is saying the truth. Baba Jamiu sọ wípé ayé Koko ti bàjẹ́. Akíndé Ṣẹ́gun sọ wípé ẹ̀yin ẹlẹ́sìn àjòjì. Èèyàn kan sọ wípé Mr. Man, can you tell him what to do? So what is your problem? Easy Gentle sọ wípé ọ̀dàlẹ̀ ni ẹ fi sílẹ̀ ó fẹ́ tẹ́ ni brother, thank you brother. On Standard sọ wípé Koko Zaria ọ̀dàlẹ̀ aláyé bàjẹ́. The More Enterprise sọ wípé iṣẹ́ olè apààyàn níṣẹ́ union. Ẹlẹ́à ìyá àwọn àfáà sọ wípé ọ̀rọ̀ amúgbólẹ̀ ń dá sí. Cleric Ahmad sọ wípé I wonder o me wey no sabi any egungun or òrìṣà say make I come dey bow for wetin I no know ni. Ó ní agbára o. James sọ wípé Koko Zaria is also a Muslim. Why are you bullying him? Bọ́lájí Àyànwálé sọ wípé ọ̀gá do your worst o Koko no fall for you. T-Black sọ wípé ṣé ìwọ kì í ṣe Ògún? Let's go ní Koko Zaria is talking true. Ẹ̀yin ẹlẹ́sìn òfò. Ẹ wo ọ̀rọ̀ náà gbẹnu tán o. Kí wá ní èròǹgbà yín lórí ọ̀rọ̀ yìí? Ẹ jẹ́ mọ̀ nínú comment section. A nílùú jù báyìí lọ lórí ètò lónìí. This is DIGINAIJA TV. Don't forget to subscribe, like and share. Bó bá ṣe máa lọ láàmú àmú àṣetì gbọ́ yín. Ẹ ṣé o, ó dìgbà kan náà.